iṣẹ́ yìí, ìwọ tí ayé ń yọ ọ́ lẹ́nu, ìwọ tó ń ṣiṣẹ́ tí wọn ò jẹ́ o rójú owó, ìwọ tó jẹ́ pé gbèsè ni lọ́tùn, gbèsè ni lósì, ìwọ tí wọn ò jẹ́ o rójútùú ara ẹ, ìwọ tí wọn ò jẹ́ kọ́mọ rẹ ó rójútùú ara ẹ̀. Ọba gbìyànjú ẹ o, ọba gbìyànjú ẹ o, ọba gbìyànjú ẹ o, mo bẹ̀ ọ́. Kódà tó bá tún gbìyànjú ẹ̀ tán, àwọn tó o bá rí pé o nífẹ̀ẹ́, sẹ́ǹdì ẹ̀ sí wọn. Wọ́n ń pe ewé kan ní ewé ewúro, yóò jẹ́ tòòjọ́. Ewé ewúro tòòjọ́, ọjà kò níye. Ọ̀gbọ́n, ta ní sọ pé òṣòwò tí òṣòògùn, ta ní sọ ń bẹ́ẹ̀? O pé ọ́ dá lé ẹnu ẹ̀, ibi yẹn bá mọ̀ mọ́ ni ó máa sọ mọ́. Tó bá ti já ewúro yẹn tó pọ̀ díẹ̀, wọ́n ń pe ewé kan ní ewé tẹ̀tẹ̀. Ewé tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ yẹn ni o, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tàdáyébá ti bílẹ̀, tẹ̀tẹ̀ àdáyébá ti bílẹ̀. Tó bá ti wá ewé tẹ̀tẹ̀ yìí pẹ̀lú ewé ewúro yìí, wọ́n ń pe kinní kan náà táwọn bàbá wa ìyá wa fi máa ń ṣe bẹ̀, irú woro àtògìrì. Kò ju mẹ́rẹ̀ẹ̀rin lọ. Àwọn tó ń ta irú náà, iná wọn ń tògìrì. O sì lè rà lọ́dọ̀ àwọn alágbo. Mẹ́rẹ̀ẹ̀rin yìí ló gún papọ̀. Tó bá ti wá gún papọ̀ tán tó kúnná, tó kúnná, ọ wá wá ọṣẹ tí o lè wẹ̀ ju déédéé ẹ̀ẹ̀méje lọ. Ọjọ́ kan náà lọ wẹ̀ o. Ọ dá méjì tó bá ti lọ kúnná lójú ọlọ. Ọ wá mú ọṣẹ tó sùrù gódógódó lọ́nà méje. Ó fi po èyí tó dáhùn, ó fi po papọ̀. Sọ pé dájí èyí tó lọ ó kúnlẹ̀. Èyí tó kúnlẹ̀ yẹn wá rè, ọ wá wá omi àgbọn. O lè lo omi àgbọn ẹyọ kan, o lè lo méjì, o lè lo mẹ́ta. Kò sí iye omi àgbọn tó lè lò. Má béèrè kí béèrè lọ́wọ́ mi torí ẹ̀ ló jẹ́ ń fọ lẹ́kẹ́. Ọ wá fomi àgbọn yẹn ó fi po pọ̀. Ó fi po, ó bá ti fọ omi àgbọn yẹn, o ò ní jẹ́ ń bẹ̀ wọ́n tó fẹ́ ṣiṣẹ́ yẹn gangan, ò ní jẹ́ ń bẹ̀ o. Ẹni a bá fàgbọn lórí ẹ̀ kì í dúró jẹ́. Tó bá ti fi po pọ̀, wọ́n ń pe lọ́fíńdà kan ní lọ́fíńdà bíntù, ńlọ wá dà sí. Ọ wá bọ́ sí balùwẹ̀. Ọ da gbogbo tó lọ́fíńdà bíntù yẹn tó ti po mọ́ àtomi àgbọn yẹn àti ìdajì tí tó kún yẹn, ọ dànù omi wẹ̀. Kàìnkàìn méje tó ọṣẹ rógódógódó tó ti sùn lọ́nà méje yẹn tó ti po ìdajì tìyín mọ́ tó ti sùn yẹn, ọ wá bẹ̀rẹ̀ sí wẹ̀. Lẹ́ẹ̀kínní, kàìnkàìn kínní, kàìnkàìn kejì, kàìnkàìn kẹta, kàìnkàìn kẹrin títí dórí méje. Kàìnkàìn yóò wá dájọ́. Ó sùn náà ni. Láàárín ọjọ́ méje, ìwọ gan ó sì wọ sẹ́sọ owó ni. Láàárín ọjọ́ méje, ìwọ gan sọ pé o sẹ́sọ owó ni. Sórí pé oorun tó máa sùn yóò máa yàtọ̀. Bí ìgbà pé wọ́n ń fa nǹkan kan yọ nínú ara rẹ tí wọ́n tú ọ sílẹ̀ ni. Bàbá alágùn, jẹ́mi ìwọ ogun. Kò wù mí kéèyàn wà nínú ìṣòro. Ìṣòro èsì nǹkan rẹ̀. Ìṣòro èjì kẹ́mi ogun. Ìṣòro kì í jẹ́ kí ẹ̀mí ogun. Ẹ dákun, ẹ̀yin èèyàn mi, ẹ sẹ́ndì iṣẹ́ àwọn ayé lẹ́rìí hùn. Bí mo ti ṣiṣẹ́ yẹn lọ́wọ́, fóònù ń bọ́lẹ̀. Fóònù yẹn bọ́lẹ̀, ẹ rí bó ṣe tàkìtì, mo padà tún mú. Ní sọ́jú bá ń lọ, mo jùlẹ̀. Àmọ́ ìwọ tó bá rí ṣe, mo kí ẹ kú oríire. Ó rí pé fóònù yẹn tàkìtì. Ọlọ́run ó jù ọ ṣe, yóò sì jẹ́bẹ̀ fún ọ. Ìwọ tó bá rí ṣe, mo kí ẹ kú oríire. Bàbá alágùn máa gbáyé. Àníṣe lásìkò yìí, ẹ gbà wípé ẹni yìí Ọlọ́run ló rán wá sáyé. Ẹ̀yin tẹ́ ń béèrè fún àdírẹ́sì ọ̀dọ̀ mi, ẹ wọkọ̀ láti ibikíbi, ẹ wọkọ̀ lú Ìbàdàn. Tẹ́ bá ti wọkọ̀ lú Ìbàdàn, ẹ sọ̀kalẹ̀ lábẹ́ bíríìjì Mùsùlùmù. Tẹ́ bá ti sọ̀kalẹ̀ lábẹ́ bíríìjì Mùsùlùmù, ẹ sọ pé ẹ ń lọ ẹ bá sọ̀kalẹ̀ lábẹ́ bíríìjì Mùsùlùmù, ẹ gun bíríìjì sókè. Ẹ sọ pé ẹ ń lọ Onílá lọ́dọ̀ bàbá alágùn àgbáyé. Ẹ lẹ́ ń lọ Onílá
lọ́dọ̀ bàbá Alágúnmu Àgbáyé. Kò sọ ọlọ́kadà tí ò mọ̀ bẹ̀, wọ́n ó gbé yín débẹ̀. Phone number mi iná ní WhatsApp méjèèjì tí màá pè náà. A máa ń busy ni, gbogbo ẹ̀yin tẹ́ bá ń pè mí tẹ́ wí pé a máa ń busy ni. Nọ́mbà mi ni 08055320762. Nọ́mbà mi kejì 09151060749. Lẹ́yìn Ọlọ́run tó ní, lẹ́yìn Ọlọ́run tó ní, Ọlọ́run ló ní mí, ló ń lo mi ara mi, ló lẹ́jẹ̀ ara mi. Ọlọ́run jẹ́ apẹ́ fúnra wa. Bàbá Alágúnmu Àgbáyé. Kábíyèsí Olúwa.